ẹ ti gba ọ̀tá ilé yín lọ́rẹ̀ nǹkan kẹ́tí gbọ̀tá lẹ́tọ́ ìsọ́ọ̀bù lẹ́yìn nìsín lójú ẹlòmíì ẹ̀gọ́ ni. lábàjá rẹ̀ dà ó ti lágbé ni ó ti báyọ̀ pé náà ìlàwà ìpele má lọ ẹ ọlọ́run má jòjó àti yìí. amina. ọlọ́run kéjì kí wọ́n tara yín mọ̀ ìgbé èmi náà máa lọ. àmín. àmín. ìjà ń fi gbé afẹ́kọ̀ọ́ dáa fún yín. ọlọ́run á jẹ́ kí èròǹgbà wa papọ̀ tọ́lọ́ lára yín. amina. tó bá dáná tàn mọ́ sọ yín di ọ̀tá ẹ̀sìn. amina. wọ́n là ní ọlọ́run. amina. màá wá sọ ọ̀nà míì ńgbà tá a tó wá kéwú sókè ọ̀nà míì tí yẹn ń gbà tó fi áyà yìí ti ọlọ́run tó bá yẹ ti máa dáhùn lásán pé ẹ má sóògùn mọ́. gbogbo sáà sọ ní ìsìn bàbá sọ kalẹ̀ kì í ṣe fẹ́ǹtì ìdì tó ń wẹsẹ̀ tó kà ọkàn kà lásán. yóò máa gbọ̀n ẹ lé. wọ́n máa wẹsẹ̀ mọ́ wọ́n gbà kọ́lọ̀ nìkan tó láti dá ọ lóhùn kọ́ máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. ìkíni náà ọkàn náà kọ́ balẹ̀ náà gbogbo ẹni tí ń wẹsẹ̀ wọ́n yẹ ọkàn wọ́n yẹ balẹ̀ tọ́lá wọn àti jíìnù wọ́n yẹ àjọ ìfìlọ́rùn lẹ̀ wọ́n yẹ parí ìjà wọn. rí àmọ́ gbẹ. àjẹ́ náà jọ ń gbélé tí ọlọ́run bá sọ̀rọ̀ fún tó sọ̀kàn gàǹjànú kan ọlọ́run ní máa sọ̀rọ̀ o àmọ́ tó bá pẹ́ sọ̀kàn gàǹjànú kan yóò sì dáṣẹ́ yá fún pé òun ló pè ọ̀kẹ́kẹ́ tó pè lórí ìdè wa bọ̀ ọwọ́ ẹsẹ̀ tán ọ̀pá àjẹnú fọ́fọ́ ọwọ́ aró lẹ́yìn rẹ̀ ó sì ní nábì ọ̀dà jama yìí lákòóyá lọ tí wọ́n bí à ń sóògùn oògùn tẹ́ lè ṣe tẹ́ ní wàhálà ní pé oògùn àìsàn ọlọ́mọba ìsàn ṣe wá tẹ́ bá níbà ẹ lo oògùn sí gbogbo bá ń fọ yín ẹ lo oògùn sí tápà ẹ lo oògùn sí àbí tápọ̀tẹ̀ tápà ìṣe yàn jẹ́jẹ́ ni máa ń ṣe yàn lọ́nà tápà nìkan máa ń tápà láwọn ìṣe yàn ṣùgbọ́n jẹ́jẹ́ ìjẹba ní ẹ lo oògùn ẹ fọ oògùn sí ìbáṣoògùn èbó ìbáṣoògùn ìbílẹ̀ kọ́ńtà jẹ́ pé tẹ́ fi ṣe dà kọ́ńtà jẹ́ pé tọ́rọ̀ ọ̀fẹ́ ni ẹ bá yìí ṣe yẹ o ti dá báwọn ká máa kọ́ ọlọ́run bá sí nǹkan yòókù ebi ọlọ́run kan ẹbí ọlọ́run làwọn nìkan làwọn nìkan ń pè yìí àjọ àdàjọ ń gbáyé ni àbí gbogbo àwọn akẹ́tà àṣògùn mọ́ láàrin yín àtàjọ ń gbáyé ìyẹn tó lẹ́yìn fún yín náà ọdún yẹn mẹ́ta náà. ẹ̀yin ogún ọdún ẹ̀dọ́gbọ̀n. ẹ̀yin tá a fi rí ogún ọdún àdọ́gbọ̀n ọdún èèyàn ti kú òníyè méjì ó sì tún wá ó tún fi ìjọ kan ṣoṣo rẹ̀ ó tún fi hàn wá láì mọye ìgbà tó yẹ pé ìbáṣepọ̀ lọ abájẹpẹ́ ẹ̀ tọ́lọ́lọ́ nìkan ni á ní iye ogun tí gbẹ̀yàn lọ ni ogun tí máa gbẹ̀yàn lọ ni àmọ́ ń gbẹ pé ọfẹ́ sànù wa ó wá yá lò nìkan tẹ́lẹ̀ kí yẹn tó ṣẹlẹ̀ ó wá dàbò síre náà dàbò síre pé ṣé lẹ́yìn ọ̀kan sọ ọlọ́run kò sí nǹkan méjọ njọ́ mi bẹ tẹ́yìn ọmọ mà lọ bí àwọn tá a mọ̀ yìí pé ìkà ni wọ́n tí wọ́n sì ní nǹkan kà lọ́wọ́ ìyá àti wọn á bí wọn nù. ṣé àkọsọ yìí pé kéèyàn máa tó ń wárí fún wọn pé ẹ sá máa bínú pé rárá bẹ́ẹ̀ bá bínú kò ní dáa fún yín ẹ lọ bínú. ẹ yẹ rí ni. ẹgbọ́ta ní ń da mi lọ́dọ̀kẹ́ ẹ̀ ń tẹjọ́ ń sọ̀rọ̀ báyìí bàbá fún yàrá ń jẹ ẹgbẹ́ má dàbí lókè bẹ́ẹ̀ máa yẹ kẹ́ni bẹ́ẹ̀ ẹ sáà ń kó wọn sálẹ̀ ń bí ọlọ́run wa wọlé rẹ ọmọ amú akó rẹ tó mọ̀ dàbí lórí báyìí. àmì o àbítọ̀. ọlọ́run sì tẹ̀ yọrọ kò lè jẹ́ tọ̀ sọ̀rọ̀ kàlàkàlà. ọlọ́run sọ wá dẹ̀ tẹ́ pé a máa tẹ̀sílẹ̀ báyìí kò ní sọ́nà àti dàmísí lórí mọ́. àmín àmín. wọ́n lànà ọlọ́run. àmín. wọ́n lànà pé abẹ́ ọ̀lànà lórí ọ̀kan òṣìbá níbi tí a wà yìí náà ni ibi tẹ́yìn kájọ́ kò sí ní tọ́lọ̀ kan yẹn lábẹ́ kínní yẹn ẹnu ilé kí òjò bẹ́ẹ̀ ń lọ ilé kí òjò ń gbò tún fẹ̀ ní o bójú bá wá dé àwa àkójá lẹ̀ àwa kí náà ti ná mẹ́ta fún wọn lọ́run sọ́lé kí òjì tá a máa kí ó lọ tójú ó sì máa rọ̀ tí à ní kójá lẹ̀ lónìí ọgbà yẹn baba ń kí ó lọ ní ìsìn ládàbí ìṣáàlà kódà ká tó kókó mi ti ń gbà torí ńgbà tó ń bọ̀ ya ló kù lábẹ́ tẹ́rẹ̀ ọ́ á di bíbà ibi tá a wà yìí yàtọ̀ òjò bá ń rọ̀ ẹ máa sún sẹ́gbẹ̀ẹ́ àárín bí òjò lé gbọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n mo tiẹ̀ tó ayá ti àkó àwọn ọlọ́run tó ń gbà yín náà náà tó ń bẹ̀ yìí kó tó sọ tẹ́sí náà ní tá a máa ṣe báyìí tí ẹ tó máa gbá èsì sórí. àmín. wọ́n lànà ọlọ́run. àmín. mo lọ sí ọjà kan ní Kuwait ọlọmọdé ọdá àforílẹ̀ ìjà náà o. àmín. gbogbo ọjà pátá ní èsì wà
kì í ṣe èsì ṣọ́ọ̀bù tí kálukú gbà ṣọ́ọ̀bù o níta gbangba báyìí o gbogbo ta ọjà èsì yẹn ni wọ́n ń bù bí ìgbà tí yẹn bá ń bu eruku ní ṣe ń bù ta ẹnu kọ̀ọ̀kan tó báyìí wọ́n á ṣẹ̀ṣẹ̀ ẹnu gbogbo àníjà láàrin ọjà níta gbangba. wọ́n jí gbé Nàìjíríà. ẹ bá kọjá wájú ẹ báyìí yóò gbé aṣọ yín ni irun jáde ni níta gbangba níta tí kálukú jókòó níta tí kálukú bá tiẹ̀ lọ èsì tó bẹ́ẹ̀ ta. àwọn èyí náà ń ṣe bẹ́ẹ̀ tí ń butu jáde. ìgbè ìlú kan lórí báwọn ọlọ́run sàlù tiwa náà. Amina. ọlọ́run rẹ o. Àmín. àyà yìí àyà sẹni lójú ìsọ̀tẹ̀ díẹ̀ lórí ẹ̀ báwọn. Àmín. ọlọ́run àwa náà wàá fẹ́ bẹ ọ lónìí mọ́sá àbánigbà. Amina. a sì fẹ́ fún àwọn ẹrú rẹ pé ká máa lọ rí ké ọlọ́run wò àṣẹjọ́ náà tó fi sọ máa ń dàkalẹ̀ fún Isa àtàwọn àjọ rẹ̀ àṣẹjọ́ náà ìwọ náà níjọ́ yẹn àwọn Isa àdàbí ọlọ́run ṣùgbọ́n àṣẹ tiẹ̀ ò kó mbẹ́ ọlọ́run wò bá ara tó ṣe ń kà á ọlọ́run jẹ́ àtúmọ̀ rí yàtọ̀ náà. Amina. tẹ̀sí ọdún yìí kó tó délẹ̀ ní kásìrẹ́ tí ọmọ wa dúpẹ́ pé ibi tí ń kà á ó ti yàtọ̀. Amina. ọlọ́run ti bu wa bẹ́ẹ̀. Amina. ọlọ́run la hawla wala quwwata. kọ́lá Isa bunu Maryam Isa náà bá ní tó Allahumma ẹ̀rí ó náà wá pe ọlọ́run kò gbọ́ ọlọ́run ti gbọ́ ọlọ́run kò ti gbọ́ ní àwọn sọ́kàlẹ̀ rárá ó náà ṣe kọ́ ọlọ́run àákọ́ ọlọ́run ni. Allahumma. Allahumma ọlọ́run o bàbá bẹ́ẹ̀ pe ọlọ́run lọ́nà tàdúà lóko tó fẹ́ràn jù Allahumma làwí tàbí Rabbana àbíkọ́ jẹ́ méjèèjì pọ̀ bó ṣe jà pọ̀ yìí. Allahumma Rabbana ọlọ́run o tẹ́kọ̀ wọ́n lọ dá wa ló sì ń tọ́jú wa àǹtílì aláìnà máa ìdáta àmì. Minas samaa. bá ní sọ tébù kalẹ̀ láti sánmà. bọ́wá sọ̀kalẹ̀ tán bá ní ṣe báyìí ẹ máa wu ànábì ọlọ́run. Allahu Akbar. ẹ jẹ́ akódà dáadáa àwọn ànábì ọlọ́run kò wá ṣe fún wọn yí pé kí wọ́n kàn sọ̀kalẹ̀ kí wọ́n kàn jẹ ńkọ́ tán ọ wá fi òǹdè tó ní tán dé náà làwọn fi ń sọ fún yín náà yìí pé àyà yìí sẹ́ àfúnyín bá kú dáa fún yín àwa lọ dáa fún yẹn abẹ́ ẹ̀kọ́ ni Bẹ́ẹ̀ni. abẹ́ ẹ̀gbà bẹ́ẹ̀ tó bá ti dáa fún yín àwa lọ dáa fún ẹ̀sìn lọ dáa fún bá dáa fún wa náà ẹ̀yin lọ dáa fún abẹ́ ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ni. ọlọ́run wá yóò dà. Amina. ọwọ́ bá wọn dèbè tẹ̀kúnù lànà ìdán wá bá ní sọ́dọọdún. tẹ̀kúnù lànà ìdán wá bá ní sọ́dọọdún sọ́ni tí ò ní tán máa lé àwùwádìí náà wá. àwa tá à ń bẹ lásìkò tó fẹ́ sọ yìí jọ máa jọdún fún wa wàá nígbà gbogbo ẹ̀ wá lóko lẹ́yìn wa náà pátá kí ni àwọn yìí dáa ti jọ náà ó fún wa nù. Allahu Akbar. ó bá ní múlẹ̀ tabaka taaro yẹ fún yín táwọn sọ pé ẹni bá fẹ́ wá mọ bí wọ́n ṣe lù kó wá bá wa lé. Kó wọkọ̀ wálé. lódodo ara ìjọ wà káìsọ bẹ́ẹ̀ àkùrọ̀ tó fẹ́ lómi ìbàjẹ́ bí ọwọ́ sí. bàbá kọ́ni tí a ní sábà fi lé yín lọ pé kálukú ẹgbàá ẹ lọ́mọ kí n lé ńgbẹ́ bá lọ tán á rí mi lẹ́sẹ̀ kọ́ta mbẹ́ yẹn. Bẹ́ẹ̀ni. tó ti sọlẹ̀ kọ̀ọ̀nà sí mọ́. èyàn ọ̀dọ́ lójú bí ọṣẹ tí. ó ti mú ọlá àwẹ̀ funfun yóò máa ń wẹ̀ lára ọmọ. tí a máa ń kẹ́ mi wá gba nǹkan bí ọṣẹ yín lọ́jọ́ lójú ọlọ́run ti wà fún àmọ́ náà ni òye ń dúwèé ọṣẹ fún ọ. mo ti kò tẹ̀ sí ìbọn náà mo tẹ̀ fẹ́ ṣe kankan fún ẹ̀yin èèyàn mo rántí mo fẹ́ ṣe kankan fún yín mo fẹ́ fi oògùn hàn yín àti máa sọ
ọkàn bọ̀ sílẹ̀ níbi ìjẹta ni pé àwọn èèyàn mọ̀ tẹ̀ wé àwọn bàbá sọ pé oògùn ẹyẹ ń tẹ oògùn àwọn èèyàn yìí. kọ́lọ̀ ní ìrántí gbé ọ̀la àbọ̀túnla mo fẹ́ kóògùn hàn yín mo fẹ́ kóògùn wa. akẹ́rọ̀ oògùn náà. òótọ́ ni o torí pé ìdìdì nílẹ̀ lómi ọrùn bóyá tí à ń sọ bóyá ń tà mọ́ ń pa ẹ̀. bèrè ahọ́n lásán. ìdè lásán jẹ́ bọ́tọ̀ ọmọ tí ó tí ọmọ tí jókòó. mo fẹ́ mọ̀ kan bíi mélòó wa. nígbàdàn kò sí ilé mi báyìí oníṣẹ́ wa ni o náà yóò fi jẹ́ ọjọ́ làpà ọ̀hún. máa fẹ́ kó aṣọ ìṣẹ́gun ìkí máa lọ́kọ̀ kan kí mo wá sọ ti jẹ́ fún yín. bàtí lóyún. kí wọ́n lè máa gbé iná sẹ́ẹ̀sì ni lẹ́dẹ̀rẹ̀ àtọ́pẹ́ lómi nké tán olùsí tó ń sọ yí pé onígbàgbọ́ lóògùn tó wo ni àjẹ́ ti ta wọ́n bó sì mọ́ lórí. a máa pọ́n kí ni. oògùn tí tẹ́fẹ́ ń máa ń kọ́ ní kí ó sọ̀rọ̀ ṣẹ̀ ń lọ wá lọ. mo máa sọ fún yín gbàgbàgbà yí pé ọlọ́run so ṣàánú mi kí n rí tínú jáǹpẹ̀ lóògùn níbi àti bí mi ibẹ̀ wọ́n ti máa ń sóògùn. mi ìgbẹ́ bẹ́ẹ̀ nìkan o yín pé ibẹ̀ lọ́lọ́run ti fi oògùn pọ́n wọn lé ní gbogbo orí kó Ìbàdàn. Àkùfò ni a ti bí mi kéde pé àkùfò ńgbà ọ̀rọ̀ di wàhálà tí kálukú ń táàkà oògùn lájí Àgbẹ̀kọ̀yà lábàámi ń bẹ ìnídàkọ̀ bẹ̀ àti ọba abẹ àti kíníkan bẹ̀ lọ́lọ́pàá kó tẹ̀yìntẹ̀yìn. kíkó ni o. náà ní dákọ̀ irú bẹ̀ mọ́ lórí ẹ̀ńtẹ̀ wọlé ti bẹ̀. wọ́n pa mí lápá fẹ́ kú bò mí níjẹ́ wọ́n wá kúbò ni wọ́n lọ bí kankan wọn láyé. wọ́n lọ mọ́ ibi ìyàtọ̀ sí nìyẹn àwọn tó ti wá àwọn tó ti lọ ti dé mọ́ àwọn tí wọ́n kà yọ̀ǹda kákókò wọn wálé. Adébáyọ̀ yẹn bẹ́ ń jọba nígbà náà ní bẹ́ ń gọ́fìnà ó wá sákòkò tí wọ́n ń bẹ̀bẹ̀ ní tọ́wásídò tí wọ́n ń bẹ̀bẹ̀ tí ń dọ̀bálẹ̀ báwọn àgbẹ̀ pé òun ní ṣe báyìí mọ̀ láyé àwọn ọ̀gá àwọn ti bá wọn lókè ààrẹ ti bá wọn wí. ìwọ tó kọ yín ọ̀wà lóko tó kọ yín ò lóko ká máa halẹ̀ ogun máa. àwọn táwa ti bẹ̀ ń wá ibẹ̀ àwọn aláǹsọ pé òṣù ogun. a dùn kéwù àti bọ́tọ̀ àwọn àfàtà ẹ pé Ọlọ́run tó fi ogun ó tó fi ogun ó tó yọ̀ọ̀dá ẹ̀ fún wa. wọ́n ti dogun ẹ̀. àwọn sọ fún ẹ pé kò sóògùn wọ́n sọ pé kíní kan pé wọ́n máa ń tẹ́sí ní ẹ̀ wọ́n á pẹ́ lẹ́nu ìyà jọ wọ́n yànyàn ọtí ọ̀. ó wọ ẹjọ́ sí rúkìá wọ̀tí kò sí rúkìá kan. kò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ ní bẹ́ẹ̀ mo fẹ́ jù ẹ̀ fún yín pé a máa rí báyìí lódodo a máa jọ báyìí bọ̀ sí irọ́ ni ìdí gbẹ̀yìn rèé kéèyàn lọ tẹ́ ẹ̀ òótọ́ àníbà bẹ́ẹ̀. títí Monday tí ń gbàgbé ń bá ń fi wọ́n bá ń wá àwọn nǹkan yẹn ń gbàgbé wọ́n bá ń wá jọ wa máa kó wá tẹ́rì ń bí. ẹ mà pé ẹ bá ní tí sóògùn ẹ̀yìn mú ti pé dèdèrè ní sí ọ wọ́n ti tàṣe ẹ̀hàn wá ń tiwa wá ti láti oògùn tiwa. yẹ̀yẹ́ náà tù. ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك. ìfẹ́ ni wọ́n lọ́hùn jẹ́ kíkiri yìí máa jẹ́ ní tí ò ní tẹ́mọ́ láíláí àti ó ń kàlẹ́ níyì o gbogbo ẹni tí ń bẹ́ ń tẹ̀ sí lónìí tàjọ́ ń gbọ́rọ̀ lọ́nà lónìí àwa ọkùnrin ni o àwa obìnrin ni o tá a tún débi àyà yìí lónìí sọ́tù máa yí dà àyà 114 tá a tún débẹ̀ lónìí tá a tún wá ń kà tó dàbẹ̀ pé ó tún tó létí wáyé ọlọ́run bá lè yí ayé wa padà. àmín. ọlọ́run má jẹ́ gbàgbé ọjọ́ òní tẹ́ wá tẹ̀sí rí. àmín. yá ọjọ́ tí wọ́n dé Suratu Maida 114 tá a ti débẹ̀ ń tẹ̀sí láyé ìbí bẹ̀rẹ̀ sí í dá sí. àmín. lẹ́sìn nígbèsè ayé lálàáfíà gbogbo ẹ̀ ń bárùn dé yìí lónìí ọlọ́run àjálù sílẹ̀. àmín. gbogbo ẹ̀ ń bá kòtókòtó dé yìí lónìí ọlọ́run yóò sì lẹ́yìn ẹ̀. àmín. wọ́n láàánú ọlọ́run. àmín. gbogbo ohun tí ń sewá ìwọ lọ́mọ tẹ́lá ìwà ṣe ń bí ọlọ́run sàṣánú wa. àmín. la hawla wala quwwata illa billah. wọ́n á yàtà mí ń kà jọ́ máa jẹ́ ohun àmì látọ̀dọ̀ wọ ọlọ́run jọ́ máa jẹ́ ohun àmì látọ̀dọ̀ wọ ọlọ́run. wà á tùbínà wà á fèjẹsẹ̀ mú fún wa pé wà á ń ta khairu raziqina. warzuqna wa anta khairu raziqin. ìwọ lọba tó ní ìjẹ ìmú ju gbogbo ẹni tí máa ń níjẹ ìmú lọ́dọ̀ lọ wàláhì òdodo lọ́lọ́run
nípa ìjẹ́ ìmú ẹwòye tí àwọn títí ń kó owó Nàìjíríà ẹ̀wọ̀n tí wọ́n ti kó ẹ̀wọ̀n tí wọ́n ti kó nígbà tí àṣírí Jonathan náà bá tó bẹ̀rẹ̀ sí tú ní ìsìn náà ẹ máa di ọwọ́ ni pé ṣé nǹkan ọ̀tán báyìí rà nǹkan kan ọ̀tán ọlọ́ọ̀dọ́dọ́ lọ́wọ́ Buhari ò kàn ní kówó jẹ ní mbẹ́ni pé ètò lọ́jọ́ pírítì náà tó ṣèjọba lé a lórí tó lásìkò pírítì ńgbà gbéye tiẹ̀ jáde ọwọ́ àjùtàn tó ní àsìkò tó gùn lọ abẹ́gbàgbé ọkà jẹ́ kó ti dẹni ní ìsìn nìyí adáko ẹ̀ mọ́ ó ti dẹni dáadáa ní ìsìn dídá lùsùnà ṣùgbọ́n kò ní já máa dáko ẹ̀ mọ́ àsìkò tó lò kéré gan ńgbà gbé tiẹ̀ jáde inú pépà ìyẹn di ọmọ yìí. ṣé báyàn. kọ́lọ́ba ni kọ́pù àríwá sí. àmín. ìgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni kì í tàn ó lágbára ní Ọlọ́run bá kó jí tiwa ní òde. amina. yìí àmọ́ntàlẹ́ pé ó ju pé ń sun bí odò lọ jù lọ. ó wà lọ́dọ̀ yìí nígbà kó wà lọ́dọ̀ yìí. kọ́lọ́mọ́tà fáwa náà ti wà. àmín. ètò fún akámọ́gbà. amina. ẹ jẹ́ sáré sọ kankan kíá. ń sọ lẹ́yìn wà padà sọ̀rọ̀ lórí ẹ̀. àyà yìí àwọn àyà kan bẹ tá a fi gùn tí yóò fi di onínílá ìta sọ tó fi di onígbò. èyí tẹ́ bá mú sẹ́ẹ̀tì rẹ̀ wọ́ sáré máa fi sẹ́ẹ̀tì rẹ̀ múlẹ̀. Suratul Mu'minuna àyà 72 sáré múlẹ̀. Suratul Mu'minuna 72 sáré múlẹ̀. Suratul Arafu 89 sáré múlẹ̀. Arafu 89 sáré múlẹ̀. Ibi ẹn pe nọ́mbà àfọlọ́ rédíò tó sáré máa kọ́ lẹ̀. bẹ́ẹ̀ni ọbẹ̀ jẹ́bùn. Suratul Araf àyà 89 sáré múlẹ̀. Ó ti múlẹ̀. Araf Suratul Araf 155 ṣètìkọ́lẹ̀ ọ̀tún táwọn mẹ́ta nìyẹn. ẹ wà abẹ́lé èkó yẹn mẹ́rin ń bọ̀ lórí ẹ̀ ṣètìkọ́ mẹ́rin ni o ilé yóò ti kẹrin yìí ìtaka yóò ti kẹrin ni o máyídà yóò ti kẹrin 114 yóò ti kẹrin ni o Mu'minuna ení 72 nìyẹn Arọ́fù ló ti kejì 89 nìyẹn Arọ́fù méjèèjì ìkan 89 ìkan 55 lẹ́bàá bẹ́lẹ̀ èkó di mẹ́rin nǹkan kan bẹ jíjó kọ́ lọ́njà mọ́. Adáàlú súnà afẹ́kọ̀ọ́ ti wá bẹ́ẹ̀ yìí bá abẹ́ náà dá adáàlú súnà ni máa sọ pé eléyìí àwọn bá ti adáàlú súnà ò ní sọ láéláé. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ni bá kí tọ́lọ̀ bá dá mi lóhùn tí gbogbo ọtí ń bẹ́ẹ̀ lè bá kí tọ́lọ̀ dá mi lóhùn kò ní kẹ́ òdẹ́nìkan lọ́wọ́ ṣùgbọ́n tí máa ń ṣe wọ́n ni pé ẹ bá fún ọ tán kí ẹni pé bá ti lè já lóǹtàn kò ní jẹ́ kí tiwọn náà rárá o. kódà ká fún yín yìí Ọlọ́run lè pa wo orí yìí pọ̀ ní àkàyè ju orí yín ní bàbí sànú tèmi náà. àtàwọn ọmọ àti gbogbo àti gbá ọ̀fẹ́ kọ́dà gbogbo wọn lẹ́ẹ̀kan náà ẹ̀yàn tiẹ̀ náà àmọ́dáńgbà náà. àmín. kò díra wọn lọ́wọ́ ni. èyí díra wọn lọ́wọ́. Ọlọ́run jẹ́ ilé ike ẹ̀ máa pín nǹkan jáde Ọlọ́run. Aṣọ ẹ̀ka yìí pé gbogbo ànábì Ọlọ́run ló ní àwárí yìí náà tiẹ̀ ànábì wa náà wá ní wàkọ́ni kọ́ọ̀lá nàbí sallallahu alaihi wasallam ànábì sọ yìí pé lẹ́kùnrin nàbí yìí ní àwárí yìí wọ́n àwárí yìí Subairu bunu Awwami ànábì ní gbogbo àwọn ànábì Ọlọ́run ni wọ́n ní àwárí yìí náà tiwọn àwárí yìí tèmi ní Subairu ọmọ Awwami. Ànábì ó ṣe àdúrà fún Subairu ipe kọlọ̀ ń bò ń rọ owó àtọ́lá fún Subairu àwọn àfáà wọ́n ní Subairu ní ọlá ó ní owó pé ẹni tó bá fẹ́ mọ iye owó Subairu kọ́ wa máa ká ìpẹ́ lẹ̀ níkọ̀ọ̀kan tó wá lè máa ọmọ iye owó Subairu
ìpẹ̀tì mẹ́lẹ̀ yìí kéékèèké rẹ̀ wẹ́nẹ́wẹ́nẹ́ o sáàbù ẹ̀kọ́ kan ló pẹ̀lẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ síkà tó bá ti rí mi iṣẹ́ lọ tó rí mi iṣẹ́ lọ pẹ̀lú kọ́ńkà kó àwọn kánṣó ẹ̀fọ́ kan ti tó ká tó pé gbogbo ìpẹ́lẹ̀ ibi tó dúró sí àti ìpẹ́lẹ̀ inú ilé rẹ àti ìpẹ́ gbogbo ìlú rẹ àti ìpẹ́ gbogbo ayé bọ́lọ̀ ṣe sọ́wọ́ sọ́wọ́ ẹrù nìyẹn ìsìn bẹ́ẹ̀ náà kan náà tí wọ́n gbàgbé àjẹ́ náà látàyé àbí ọ̀tàn kí lọ́nà lọ́hùn nígbà tí ìjọba ní ó ti wo yín bá lọ orí ilẹ̀ kan oṣù tẹ́ ẹ bá pè mí gbogbo ohun tí mo dá yányán ẹ tó ti lọ ẹ ti tó ń bọ̀ àtẹ̀yàn yín àtàlùjọ́nù yín aláwọ̀kọ́ ọdún ayẹyẹ gbogbo yín tẹ́ bá pè mí ẹ̀mí ọlọ́run pé kí wọ́n á fún yín ní kí n ṣe yín bí ọ̀gá kí n ṣe yín bí ẹnìkan tó ga jù nù yín kí gbogbo yín dàbáhùn tẹ́ ẹ bá dàbáhùn ọlá àwọn tó tó kù ó dàbí omi òkun èyí tó ń fún yín ń dàbí ká ti abẹ́rẹ́ bọnú òkun omi tó bá wà nínú abẹ́rẹ́ ọ̀hún gbogbo tí mo fún yín mo lórí nìyẹn. ṣébi láwọn ẹni béèrè tiwa nìyẹn tí ẹni o béèrè má kó tẹnìkan lọ́wọ́ tí ẹni o béèrè ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run jù bẹ́ẹ̀ yẹn lọ má horo mu mẹ́nìkan ọ̀sẹ̀ tó ni ọgbọ́ kìnnìkan ní kílọ̀kan tiẹ̀ bọ́sẹ̀ tó abẹ́ akọ̀wé ma ní wàá bò lọ́rùn lẹ̀ béèrè tiẹ̀ náà kó lọ́nà lọ kílọ̀kan tiẹ̀ pẹ̀lú pé kìnnìkan ni àbẹ̀wò ni wàhálà ń bẹ lọ́dọ̀ rẹ̀ làtọ̀rọ̀ ní ìsìn lọ́dún yìí ẹ̀rí lẹ́yìn mi ní ìsìn ń bàbá gbé ní tó gbé yìí dé ẹ̀rí gbé àgbẹ̀ àti àwọn bàbá yìí ọlọ́run ti mẹ́ntì ó ṣe bẹ́ẹ̀ ní ìsìn ó ti mẹ́ntì ó ṣe bẹ́ẹ̀ ní ìsìn pàdégọ́dá kó ṣe dáa fún gbogbo wa alámi ní àwárí yìí tó nìyẹn o èyí ti jẹ́ nìyẹn gbọ́dọ̀ ọlọ́run tó sọ pé àní amínú bí wàá bi rasuli àwọn afáàní ìmánu billahi azza wa jal yatadammanu al-iman bi wujudihi ẹ bá ní gbàgbọ́ sọ́lọ́hún ó ti kó ká mọ̀ pé ọlọ́run ń bẹ òkú sínú wal ìmánu bí rububiyyatihi rububiyatu ọlọ́run ti kó sínú imán téèyàn bá ní kámọ̀ yìí pé ẹnìkan náà tá a lè jọ́sìn fún lọ́lọ́run ó ti wà lára imán tí ìbágbó ní tẹ́gbọ́n ló bá ní imán ni o. wal ìmánu bí uluhiyatihi àti ìmánu bí rububiyatihi ìnígbàgbọ́ yìí pé ọlọ́run nìkan ló dá wa ìnígbàgbọ́ ọlọ́run nìkan ló dá wa ó nìkan ló dá wa ó sì tún tọ́jú wa ó àgbà pé ọlọ́run ló dá wa ìtò ń tọ́jú wa ó ti wà nù rẹ̀ yìí pé anímọ́nì sọ́lọ̀ wà ó lò híyàtì ó wá dá wa sẹ́nìyẹn ń tọ́jú wa nìyẹn kò wá yẹ kájọ́ sìnfẹ́ lómi ìmọ̀jọ ọlọ́run ló bá wọn. ẹ̀rí ibi àti yàtọ̀ fún àwọn káfíìrì jọ̀nù náà wọ́n gbà pé ọlọ́run ló dá àwọn ìjọsìn nìkan ni wò ó ṣe fọlọ́ nìkan wọ́n gbà pé ọlọ́run láǹkà lọ́dá yín alọ́lọ́ ni. ó di méjì wàlẹ̀ ìmánu bí a sì máa yìí ẹ̀ ń bá kó ní ìmánì gbọ́dọ̀ ní ìmánì débi pé gbogbo ntọ́lọ́run lòun jẹ́ pátá lórúkọ òun orúkọ ọlọ́run ni orúkọ òní jẹ́ bẹ́ẹ̀ wàsífáàtì gbogbo òròyìn ọlọ́run pátá kágbà pé ntọ́lọ́run jẹ́ nìyẹn má yẹ̀ wò má yiri ẹ̀ wò ó ní òun ni ọlọ́run bá Allah ọba Allah mọ̀tẹ́ pé òun nìkan lágbọ́dọ̀ wọn jọ́sìn fún a sì gbọ́dọ̀ mú nǹkan mi mọ́ òun náà sì lọ́wọ́ sáyẹ́ pé bá fẹ́ séèyàn ni ó ṣe orúkọ Allah jẹ́ orúkọ tẹ́nìkan kan ò gbọ́dọ̀ jẹ́ kankan gbọ́dọ̀ jẹ́ bí nǹkan bá jẹ láàárọ̀ kò ní súlẹ̀ gbogbo bẹ́ẹ̀ lórúkọ rẹ̀ tó yọ̀ǹda ká jẹ́ pé a lè jẹ́ kíní a lè jẹ́ ṣùgbọ́n Allah kí wọ́n pè yàn ní Allah láì fi nǹkan kan lọ́lẹ́gbẹ̀ẹ́ pé Abdullahi kan lé òǹgá òní Allah kọ́lẹ̀ dáhùn ó ti lọ nìyẹn mẹ́rẹ̀ẹ̀rin yìí ń bẹ lábẹ́ pé yàn ní ìmánì kọ́lọ́mọ́sá jẹ́ àníní
mẹ́rẹ̀ẹ̀rin gbọ́dọ̀ wà nínú gbèsè ayé ẹ̀dá pé ọlọ́run ló dá wa nísìnyí tọ́jú wa ó nìkan láti máa yìn láàmà sìn ó nìkan náà sì ní ọba táyà pé nítorí wọ́n fẹ́ fi wá ṣe ní fi wá ṣe kásì gbà yìí pé kò sẹ́ni tó tún lè gbà wá lẹ̀ lọ́wọ́ rẹ̀ náà tí bá fi wá ṣe ní tí ò tí a lọ́rùn òun náà láàtún máa bẹ̀ gbogbo nǹkan gbogbo èèyàn láyé tí bá ń bínú sí nǹkan kankan ní kí nǹkan ń sá lọ jẹ́ àpọ́nlé fẹ́ tí ń bínú yẹn àfọlọ́ nìkan lẹ́ẹ̀ gbọ́dọ̀ sá lọ fún tí bàbá bá na ọmọ rẹ̀ nítorí pọ́n ọmọ nílé ní kò họ pé wọ́n na ọmọ bá kó sì họ kódà tí o bá họ wẹ̀ àwọn ọmọ yìí à ti sáàpò bẹ́ẹ̀ ọmọ tó bá jẹ́ pé wọ́n bá nà tí o bá sá lọ apá tí nà náà rọ̀ pé kó má dùn yàn pa o àpọ́nlé kéèyàn máa nàmọ́ náà ní kò họ àmúlò máa ń bẹ́ dà wí àtùmá dìmọ́ lọ́wọ́ sí ni àtùmá dìmọ́ náà ni kò síbi à ń sá lọ tá à ń fẹ́ gbà yàn lẹ̀ ọlọ́run ṣàánú wa o má lè wa lọ bá nǹkan mi láéláé wọ́n dà ọlọ́run wọ́n dà tóbi rẹ̀. wàmírù pàbí rọ̀súlì tí í ṣe Isa alayhi salam ọlọ́run ní kẹ́ gbà fún òjíṣẹ́ mi ẹni tí ò bá gbà fún òjíṣẹ́ ọlọ́run kan gbogbo òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán wá sáyé pátá ni ọgbà fún yẹn torí bọ́lọ̀ ń sọ inú tó ti sọ ara àyà 105 ọlọ́run ní kásábàtì káwọ́mù náà èdè mọ́rísàlínà ọlọ́run ní àwọn aràn Nuhu wọ́n pe gbogbo òjíṣẹ́ ní lónírọ́ ànábì Nuhu sì lànábì wọn ànábì kan rẹ̀ ṣáájú Nuhu jíṣẹ́ olà kọ́kọ́tọ́kọ́ jíṣẹ́ lókè pẹ̀ ńgbọ́dọ̀ wọn fẹ́ sọ àwọn èèyàn rẹ̀ oníyàn fi gbogbo àwọn òjíṣẹ́ ló ń rọ ńgbà tí ó ṣe kẹ́kọ̀ọ́ ṣáájú rẹ̀ èyí ni pé wọ́n pe Nuhu ló ń rọ àti gbogbo òṣìṣẹ́ tí tó ń bọ̀ náà pátá pè ló ń rọ ẹ má pàyẹ́ náà nìkan ló ń rọ gbogbo tó ti tọ́lá gbogbo ànájọ́ náà ló pè ló ń rọ yẹn kọ́ ló ń là wá ń bẹ̀. tó ọ̀rọ̀ míì ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ bí ọ̀rọ̀ ńlá kan afẹ́ sàlàyé lórí alẹ́ àwárí yúnà ọwọ́ afẹ́ bí ọ̀rọ̀ ńlá kan ọ̀rọ̀ náà yóò mú wa lọ sókè lọ sálẹ̀ nínú Quran àmọ́ ọlọ́ni máa sọjọ́ bó ṣe fẹ́ ọlọ́ni máa ṣe ọjọ́ bó ṣe fẹ́ akáyà yìí àṣàdúrà àti pé gbogbo ọjọ́ náà là ń ṣàdúrà ṣùgbọ́n ó tún jẹ́ àyà àdúrà náà tẹ́ pé inú Kùránì náà ni wọ́n tún fi bẹ̀ lọ. bí ọlọ́run bá ti wá fún kálukú lágbára wa mọ́ ó fẹ́ ká sọ owó àdúrà yìí. kọ́lọ̀njá máa pass. àmín. ẹ bá ń sàmì dáadáa. àmínà. ní àná bàbá wa kan wá síbí wọn ò pẹ́ tí a fi lọ owó àdúrà ẹ̀sẹ̀ dá bá a ṣe parí ìdòwúsọ̀rọ̀ náà èmi bàbá imam olè ọlá bàbá wa ní agbẹnatọrẹ ajáǹsì wa international àfa àkọsímù Sàkàríyà bá a ṣe fọnù òdìlé wọn abáwálé wọn lọ wọn àbá wọn lé wọn ni wọn lọ sí tẹ̀síìrì kan ní Ìwó road abẹ́ lọ kó àdúrà fún wọn lé lánàá àwà bá wọn wọn á ní màá kó ránṣẹ́ lónìí ṣùgbọ́n ká jíṣẹ́ wa lẹ̀lẹ́ èèyàn bá wọn ní àná náà aṣẹ́ òsì tàn báyìí lọ́kàn náà àfa wa yọjú wọn bá kí mi tí àwọn gbà pé àfa ni àwa jẹ́ fáwọn nípa pé ní ìjọmọ wọn jọmọ fáwa ṣùgbọ́n àfa wa làwọn nípa pé àfa wa ni wọn bí àwọn níyà ti sálámà ọjà wọn níyà àwọn ọ̀sẹ̀ máa wá pé àwọn ń jókòó níbẹ̀ nǹkan ẹ wá wá lọ́la
ẹ̀yọ́ yìí sí adọ́dà wọ́n ti wá wá ń bí sí sẹ́yìn kìíní tá à ń lò yìí tá à ń pè ní ìmọ̀ yìí ẹlẹgẹ́ ni kí mo fi jẹ́ wọn ọlọ́run máa wò yàn sẹ́mọ̀ pé à ń sọ ìtàn fún wa níjọ́ tá à ń sunú eruku títí à ń sunú talẹ̀ tọ́lọ́ ń bá fi òní hàn wá níjọ́ náà rí pé kí tó ń sunú eruku tó ń sunú òtútù yìí o yóò wá di pé ọmọ sọ̀rọ̀ àwọn èèyàn máa wẹnu rẹ báyìí o tí wọ́n bá fi hàn wá tí wọ́n kàn yà hàn wá ìyàn bá ti Ìbàdàn ní ṣẹlẹ̀ Èkó pé òun fi dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n ọwọ́ àṣìbá nǹkan yóò máa wo ẹrú náà pé bóyá yà á ríra ẹ̀ pé yes ẹ̀mí nǹkan máa wò pé má pé ẹni kọ́ à ń ké omi kankan àwa ò ké omi kankan bàbá wa àfáà ni màmá bàbá wa àfáà ni bàbá màmá wa àfáà ni ilé tiwa wọn jogún mọ́ bẹ́ẹ̀ ni kálí mọ̀ pé kí o tó kéèsè pé bí ó ti àgbàgbé yá máa ti bẹ́ẹ̀ pé oko kí wọ́n ti mú wálé èmi màlẹ́bù ti bẹ́ẹ̀ bí kí n sọ pé oko àpòpò náà ti mú wá kí n di nílé nìsí àlébò ní ẹgbẹ́ àlébò ní bẹ́ẹ̀ nìsí ṣé ìgbà tí wọ́n jẹ́ oko náà ti mú wálé o ó ní kí n sọ̀rọ̀ ní ìsìn kí oko máa rùn bẹ́ẹ̀ àti pé àpò gan ó ti jágò lóko ní ìsìn ẹ bá fẹ́ ra lẹ̀ ní ìsìn lákòókò tọ́jú mílíọ̀nù lọ́wọ́ ni o àmọ́ njọ́ náà oko ni ẹ̀yin ọkọ̀ ni ẹ̀yà ti dáa àwọn akufonu àwọn alákufonu láti akẹ́lẹ́ lọ́kọ̀ gọ́mẹ̀ntì wọ́n tó da alákufo ní. ẹ dákun ẹ bá ń tẹ lówó yìí ẹ dákun afáwọ́ bẹ ní sàdúà ilé ike onímọ̀ wà mo ti kó lé ike gan àbí ẹ̀yìn wẹ̀sà lábìyàn lẹ̀ wọ́n sáà jọ ọmọ fún wa àmọ́ lónìí a gbọ́dọ̀ rí wọn káwá rí wọn bíi pé àbá ti dáadáa ní pẹ̀lẹ́ ẹgbẹ́ mẹ́ta àwọn àbá nǹkan kò dáa bá wọn. ó 1000 yìí ẹ bá mi fi owó yìí kù kí àfa wa kan ṣe iná tẹ̀ná fún gbogbo wa yìí kí máa gbàjọ ẹ bá ní gbàjọ mẹ́rin lákùn bá ní gbàjọ. àwọn ọ̀rọ̀ kan tá à ń ṣe fún ẹ̀wọ̀n àrán kan yìí ṣùgbọ́n àwa la gbọ́dọ̀ mọ̀ bá bu ara wa. ilé ìjọ bíi 5 mo lọ kí n tó dé ilé wọn lọ́lọ́run ti ṣàánú mi kátó máa tó rí àánú ọlọ́run kúnkún alọ́mádùlẹ̀ arọ́bí ni o alọ́dọ̀ àwọn afá mi ni o ilé wọn lọ́lọ́run ti pé kágbà pé iṣẹ́ kéwì ní àjòkòtì so àgbọ̀dọ̀ wá rí wọn káwá ṣe wọn bíi ẹlòmíì ọlọ́run lábẹ́ náà kò jẹ́ kí màá wà ẹ̀tún máa lábẹ́ níkà sí. àmín. gbogbo àti àǹkí wájú tiwa náà ọlọ́jọ́ wọn lábẹ́ níkà. àmínà. àti ó tún máa ké ọlọ́jọ́ wọn lábẹ́ níkà. àmín. gbogbo yìí náà tẹ wá ń gbọ́rọ̀ ọlọ́run láàyè yìí ọlọ́run máa ń jẹ lábẹ́ níkà. àmín. ọmọ tí náà bá ń sìn láfa. àmín. ọlọ́run wọn láti rí rẹ. àmín. ọwọ́ àti ńlọ́gà ń di sẹ́yìn. àmín. gbogbo ẹ̀ tó wá ní nǹkan lọ́kàn tí ń bànújẹ́ ẹ̀ tó jẹ gbèsè ní o ẹnitọ́ fẹ́ sanwó kan ni o ẹnfẹ́ dókòwò ni o ẹnfẹ́ sẹ̀nàwó ni o gbogbo wa wá táwọn sábà ní iṣẹ́ ọlọ́run. àmín. la hawla wala quwata illa billah. ẹ bá ní dáwó náà kí àfàwà Ali láti ìdí kan kí wọ́n ṣe fatia fún wa. ọlá tí ń bẹ fún bíi ìmọ̀nù kódà bí wọn ò tó báyìí lọ́jọ́ orí. báàsì sí náà. bí wọn ò tó báyìí. ọ̀kan náà wà fà. tí bá ń kọ́mọ ní kéwù lọ téyà tó wájú ẹ̀ lọ rẹ́rẹ́rẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n kàn tí ó dìde fún. kí ló dé. kí la máa fa dìde. tó. pọ̀ ní ma n kò yá wọn bí ẹ fa afa ẹ bá ń kéwù lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má dìde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ni mo yín dìde ó ní ẹ ṣeun ọlọ́mọ afa mi ní fẹ́ pẹ́ ṣe lọ́kàn bẹ́ẹ̀ tí mo rí i ni mo dìde fún ọmọ tí ń fẹ́ pẹ́ ṣe ọmọ kọ̀ọ̀kan nìkan dìde fún tòun o ó ní mo rí sí fún ìpàṣẹ lọ́kàn ọjọ́ ṣe á náà ojú mi báyìí ní sàyíwá dìde. ẹ̀rí àpẹẹrẹ fún ni mọ̀ bàbá wa gbàlẹ́ má bẹ̀rẹ̀ arọ́ bí tí a bá mẹ́ta síwájú wọn báyìí ní ilé pọ̀ tí ọ̀kan náà mọ àwọn afá wa bàbá wa tí wọ́n kọ́ ń ké wò bàbá lánàá sẹ̀ ọ̀kan náà mọ́ bá wọlé báyìí bàbá ó sì dìde
gbogbo àná àbá dìde gbogbo àná àbá dìde fún àfa ńgbà bá wọlé gbà sẹ́ńtì dìde fún rẹ̀ àwọn ní ọmọ tí wọ́n dìde fún ọmọ bàbá wọn ló máa fa àwọn nìyẹn. ara àwọn táwa sílẹ̀ kọ̀ọ̀kọ́ nìyẹn irú kéwù tí wọ́n là wá fẹ́ máa lò àfẹ́ máa lo kéwù tí ọmọ gbé àwọn àfa rẹ̀ ti pè. alágídí. olóbobo ọmọ tí ọmọ gbé àfa rẹ̀ ti pè. olùsí ọmọ. èpè ní. bàbá rẹ̀ bá ní bá kan bọ́lọ̀ rí bẹ́ẹ̀ kó tó ṣe láfa rẹ̀ kó o ṣe fi máa tiẹ̀ tún ṣe. ẹ olùsí ọmọ. wọ́n ní ọ̀gbádùn. ọ̀gbádùn. amina. ọlọ́run jẹ́ wọ́n gbádùn o. amina. tó ẹ bá ń fún àfáwà ní kìlìkan sọ̀rọ̀ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الإنسان فنظمه وخلق الإنسان فكرمه ثم الصلاة والسلام على أبيبه محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وكل من تبع مسلكه ونهج بنهجه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد adúpẹ́ fún Ọlọ́run jàmáà adúpẹ́ fún Ọlọ́run jàmáà atúndúpẹ́ fún Ọlọ́run jàmáà alhamdulillahi rabbil alamin. èyí tí ó bá mi lójijì tí ó sì ṣe mí bákan tó jásí wípé tá a máa ń rí lára àwọn àgbàlagbà tí wọ́n bí wa tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá lára àbáwọ̀ àgbà samahata sheikh al-alimul allama الشيخ عبد الرحمن صاحب البيان أدام الله حياته ورعاه وأحسن عاقبته جماعة bá ní ṣe àmín. òun náà ni wípé bí a bá bá àwọn àgbàlagbà gbé tí ó sì jókòó tì wọ́n yóò rí oríṣiríṣi ẹ̀kọ́ tó pọ̀ kọ́ lára wọn. àmọ́ àwọn tí bàbá kọ́ wọ́n pọ̀ látìgbà tí wọ́n ti bí èmi sí ọwọ́ bàbá wa gbà al-alimul allama Al-Shaykh Tajuddin Al-Adabi kí gbogbo wa ká sọ pé adamallahu hayatahu. àwọn oríṣiríṣi nǹkan ni mo ti bá lára àwọn ọmọ kíw bàbá tí ó jásí wípé ẹ̀rù a máa bà mí àti jáde sí àwùjọ ọmọ kíw bàbá nítorí wípé bí èèyàn bá jáde lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ bẹ̀rù púpọ̀ èèyàn sì gbọ́dọ̀ mọ ibi tí ó máa rìn sí kéèyàn má bàa gbà sọ lẹ́nu. àmọ́ ńgbà tí bàbá ti wà nípò àgbàlagbà tábà ti gbọ́ wà sí lẹ́nu àwọn bàbá wa tí wọ́n bí wa mo tún wá máa ń wo ibo látò ti gbọ́ wà síbi bàbá wa. àwa àṣẹ tarbiyya lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n bí wa àmọ́ mo tún ti ń wò pé àbá ló ń dàgbà tí wọ́n tó ń dàgbà tí wọ́n tó ń dàgbà yìí ibo látò máa lọ táàtò máa gbọ́ wà síbi bàbá wa ló jẹ́ kí n máa wá àyìn. mo wá máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ bá ti dé ti jẹun máa bá wà sí lọ nǹkan jókòó lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ àmọ́ àná mo kàn wò pé kò bá làákà ìmú kí n má sálámà sí àwọn àbá wa mo fi sálámà wọ́n fi wá ní tí n bá wá lè ní kí n yọ wájú. ọba wa gbà Al-Adabi ọlọmọsà àbánisọ yín. mẹ́rin náà lè yàn insanul qabali wà insanul nasabi wà insanul madani wà insanul alami wà. bàbá wa gbà Al-Adabi ẹ ti di insanul alami ọlọ́run abíọ́ni má da yẹn padà sí mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀yìn ni. afáwọn àgbà kan Ibnu Taribi ni a máa ń pe afáyì mọ̀ kéwú púpọ̀ gbogbo ayé ló mà á. ọmọ kí afáyì wá wálé afáyì níjọ́ kan kò wá bá nǹkan kan bẹ̀ mọ́ ibẹ̀ ti di òkú lẹ̀ tí ò sẹ́ni kankan bẹ̀ mọ́ ó wá wọnú ilé ó bá afá rẹ̀ afáyì wá bú ẹkún ó wá kọ ẹsẹ̀ orin kan ó wá ní. أيا شجرة الخابور ما لك مهركا كما أنت لم تجزى على ابن طريبي ìwọ́gi tó ti ń pewé tí gbogbo ayé ti máa ń pé sọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ kí ló dé tó wàá pewé mọ́ ọlọ́run o àyèyé àyèmọ̀ tí gbogbo ayé ti ń wá látijọ́ nǹkan tó bí wa ni ọlọ́run àbíọ́ ni mọ́tà àbánisẹ́ láyè tí gbogbo ayé ò máa wáyé sí láéláé. bàbá yìí kìí ṣe kó dẹ́ṣẹ̀ kan tí àwọn èèyàn ò fi wá mọ́ àmọ́ kò tẹ́ ọmọ akéwì lọ́rùn látara nítorí láàyè bàbá yìí bàbá wa gba Al-Adabi ọlọ́mọ́sàájá rí yín pẹ́ o ọlọ́mọ́sàájá mi yóò gùn fún wa. àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní tulal umuri ma'a ta'atillahi min khuluqil anbiya
kẹ́mi yín ó gùn kẹ́ pẹ́ dáadáa pẹ̀lú àlàáfíà òun ló lè dùn mọ́ wa nú jàmáà ẹ bá ní ṣe amínà ẹ tún bá ní ṣe amínà ẹ tún bá ní ṣe amínà. Fatiha lápapọ̀ ká ké sókè bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. Baba àgbàlá adabi sunduku ufasu sabikin ní náà àwọn tí wọ́n tún gbá sí Ọlọ́run mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń lọ lérílẹ̀ náà àwọn tá a tún wò náà lẹ́wà Ọlọ́run mọ́sá jẹ́mi yóò gùn fún alẹ́ kan sí Ọlọ́run mọ́sá jẹ́mi yóò gùn fún alẹ́ kan sí Ọlọ́run mọ́sá jẹ́mi yóò gùn fún alẹ́ kan sí gbogbo àwa tá a sókọ́ yín tá a jọ ọmọ fún yín Ọlọ́run mọ́sá ṣàánú tiwa náà mọ́sá jẹ́ káwa náà rí ìbáàdà ṣe bíi tiyín mọ́jẹ́ àṣekárí tọ́lọ́run ṣe bíi tiyín inna a'tayna bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli rabbika wanhar inna shani'aka wal abtar. Sheikh Asajid ọlọ́mọ́sá àbáni dótì yìí látọ̀rí tó fi dórí gbogbo àwa tọ́lábà ọlọ́mọ́sá dótì wa tó fi dórí gbogbo àwa alihumma ọlọ́mọ́sá dótì wa inna a'tayna bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli rabbika wanhar inna shani'aka wal abtar. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Jazakumullahu khairan.